Ọlọ́run mi ìbàrẹ̀ o, Ọlọ́run mi ìbàrẹ̀. Òkunlọ́lá mọ̀ ó mo ní Ọlọ́run mi ìbàrẹ̀ o, Ọlọ́run mi ìbàrẹ̀. Ọba tó lè pa tẹ́nìkan ò lè jí, Ọlọ́run mi ìbàrẹ̀. Àní Ọlọ́run mi ìbàrẹ̀ o, Ọlọ́run mi ìbàrẹ̀. Òkunlọ́lá mọ̀ ó èmi ń júbà lọ́wọ́ Olódùmarè wípé Ọlọ́run mi ìbàrẹ̀ o, Ọlọ́run mi ìbàrẹ̀. Ọba tó lè pa tẹ́nìkan ò lè jí, Ọlọ́run mi ìbàrẹ̀. Tó Òkunlọ́lá àmọ̀ ó ọmọ orí là á pàtẹ aṣọ, ọmọ ọrùn là á pàtẹ ẹ̀lẹ̀kẹ̀. Bèbèdí ni wọ́n pàtẹ ọmọ ilé bàbá mi tó bí mi lọ́mọ. Ó tó ti balẹ̀ lórí ètò wa o láti iléeṣẹ́ Ìkòkò Àṣà TV, níbi tí ẹ ti máa ń wò wá nígbà gbogbo. Àdúrà mi sólódùmarè ni pé gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Ìkòkò Àṣà TV nínú ìrìn àjò ọdún 2023 ẹ ní pasán, ẹ ní pòfo, ẹ ní pàdánù láṣẹ Olódùmarè. Níbo là ń lọ fún tọ̀sẹ̀ yìí? Ohun tí a fẹ́ gbé yẹ̀wò òun náà ni mo pè ní orírun, tàbí ká sọ pé orísun òwe nílẹ̀ Yorùbá. Yorùbá máa ń pòwe wípé okùn kì í gùn gùn kó má níbi tá a ti fà wá. Ìyẹn ni pé kò sí òwe Yorùbá kan tí ò níbi tí àwọn bàbá wa níbi tí wọ́n ti kó wọn jọ, níbi tí wọ́n ti ṣà wọ́n jọ, tí wọ́n ti ń lò ó. Yorùbá máa ń ṣe àkíyèsí púpọ̀. Onírúurú nǹkan ni Olódùmarè ti dá kó tó dá àwa ènìyàn. Ṣùgbọ́n nígbà tó dá àwa ènìyàn ó fi wá jọba lórí ohun gbogbo tó ti dá síwájú. Àwọn bàbá wa wọ́n wá ṣe àkíyèsí púpọ̀ lára igi, lára ẹyẹ, lára omi, lára ilẹ̀, lára erùpẹ̀, lára òkúta. Kò sí nǹkan kan tí ń bẹ láyé yìí tí Yorùbá kì í kíyèsí tí wọn ò sì rí òwe kan mú jáde látara wọn. Bákan náà ni wọ́n mú àwọn òwe jáde láti ara onírúurú àṣà tó wà nílẹ̀ Yorùbá. Ẹni mo fi pè ní orísun òwe. Ìyẹn ni pé ńbo làwọn òwe wọ̀nyí ti wá? Kíbo ni ìpìlẹ̀ àwọn òwe wọ̀nyí? Òní tí a fẹ́ gbé yẹ̀wò lónìí lágbára lọ́wọ́ Olódùmarè. Mo sọ lẹ́ẹ̀kan wípé àkíyèsí wọn nípa ìhùwàsí, ìṣesí, ìrísí àwọn nǹkan tí Ọlọ́run dá yálà ènìyàn, yálà àwọn nǹkan tí ò lẹ́mìí bí igi, bí omi, bí ilẹ̀. Ibẹ̀ ni àwọn bàbá ńlá wa, ibẹ̀ ni wọ́n ti kó àwọn òwe Yorùbá jọ. Ẹ já wá wo àwọn nǹkan wọ̀nyí lọ́kọ̀ọ̀kan. Àkíyèsí àwọn Yorùbá látara igi. Yorùbá a máa mọ̀wé jáde. Yorùbá wọ́n wò pé igi kan kò lè dágbó ṣe. Ìta ń pè ní gbó, igi máa ń pọ̀ ńbẹ̀. Ìní Yorùbá fi mọ̀wé jáde wípé igi kan kì í dágbó ṣe, igi kan ò lè dágbó ṣe. Òmíì tí wọ́n tún mú látara igi wọ́n lè pé igi pọ̀ nígbó ká tó fọ̀mọ̀ gbẹ́gbẹ̀du. Igi kígi kì í rùn kó borí ifọ̀n. Àwọn òwe tí Yorùbá mú láti ara àkíyèsí wọn nípa ìrísí àti àkíyèsí nípa igi nìyẹn. Bákan náà wọ́n ṣàkíyèsí àwọn ẹyẹ, àwọn ohun ọ̀sìn abìyẹ́ yálà tilé tàbí toko. Wọ́n mú àwọn òwe jáde. Yorùbá kíyèsí wípé tí adìẹ bá ń ṣàbà lọ́wọ́ kò sí ní tó ní kọ́mọ̀dé bí tẹ́yìn rẹ̀ wà. Yorùbá máa pè pé kò sí bọ́nà ó ti dí tó, adìẹ ó dórí àbá. Adìẹ ó débi àbá rẹ̀ torí pé ibẹ̀ ní ń ṣàbà sí. Bákan náà ni wọ́n máa ń pòwe látara àwọn ìṣesí àti ìrísí ẹyẹ pé ojú ọ̀run tẹ́yẹ fò láì fapá kanra wọn. Ìyẹn ni pé tẹ́yẹ ò bá ní fẹ́ràn ẹyẹ níràn, ojú ọ̀run ó tẹ́yẹ fò láì fapá kanra wọn. Ara àkíyèsí táwọn Yorùbá ṣe láti ara àwọn ẹyẹ nìwọ̀nyí. Bákan náà Yorùbá tún ṣe àkíyèsí, tàbí kí n sọ wípé nínú ọ̀kan ọ̀jọ̀kan àwọn àṣà tó wà nílẹ̀ Yorùbá, ó ní Yorùbá ti tún mú òwe jáde. Kò sí àṣà kan tí Yorùbá ò mú òwe jáde ńbẹ̀. Tí wọ́n bá ń sọ̀rọ̀ nípa àṣà ìgbéyàwó, Yorùbá mú òwe jáde tó pọ̀ rẹpẹtẹ. Yorùbá máa pé fòfòfòfò mú ìyàwó ó sàn ju yàrá fìfo lọ. Fòfòfòfò mú ìyàwó
ó sàn ju yàrá òfìfo lọ. Ara àwọn òwe tí wọ́n mú jáde látara àṣà ìgbéyàwó ni. Bákan náà Yorùbá tún máa ń pòwe nínú àṣà ìgbéyàwó pé àtigbéyàwó ọ̀tẹ́jọ́ owó ọbẹ̀ ló ṣòro. Àtigbéyàwó ọ̀tẹ́jọ́ owó ọbẹ̀ ló ṣòro. Yorùbá tún máa ń pòwe látara àṣà ìgbéyàwó pé ẹni tí ò níyàwó ìṣòro ní kànà rẹ̀ ó kù. Kò tí ì lóbìnrin, kò tí ì láǹtí à ń pè lánàá. Kò sí ń tọ́ka pẹ̀lú pé àna mi kú torí kò tí ì lóbìnrin. Àwọn òwe tí wọ́n mú láti ara àṣà ìgbéyàwó ni. Ọ̀pọ̀lọ o, a kàn mú wọn nítorí àkókò. Bákan náà tá a bá ń sọ̀rọ̀ nípa àṣà ìkómọjáde tàbí ìsọmọlórúkọ, Yorùbá mú òwe jáde tó pọ̀. Yorùbá mọ̀ pé ilé làá wò ká tó sọmọ lórúkọ. Ilé làá wò tí Yorùbá ń wí kì í ṣe wípé ọ̀dà tàbí àwọ̀ tí ń bẹ lára ilé. Tí wọ́n ń ṣàlàyé fún wa ni pé kí ni iṣẹ́ ìran, kí lẹ̀sìn ìran, kí làwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lásìkò ìlóyún sígbà ìbímọ. Yorùbá ò wọlé wò ká tó sọmọ lórúkọ. Tó bá jẹ́ ìdílé ọlọ́ṣun ni wọ́n sọmọ yẹn ní ẹ̀sìn tí wọ́n ń sìn. Dandan ni kórúkọ wọn ọmọ náà ò jáde látara ẹ̀sìn. Wọ́n lè pè lọ́ṣunkúnmikẹ́, ọ̀ṣunyẹmí. Tó bá jẹ́ àwọn alágbẹ̀dẹ ni tó jẹ́ ológun wọ́n lè pè ní ògúngbèrò, ògúndìran, ògúndépò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìyẹn ni wọ́n fi ń pòwe wípé ilé làá wò ká tó sọmọ lórúkọ. Èèyàn gbọ́dọ̀ wọlé kó wo iṣẹ́ ìran wọn, kó wo bó bá jẹ́ àyàn ni dandan ni kí wọ́n sọmọ wọn ní àyàn. Wọ́n lè sọ ní àyànbùnmi, wọ́n lè sọ ní àyàndélé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n wọlé ká tó sọmọ lórúkọ. Òwe míì tí wọ́n tó mú láti ara àṣà ìsọmọ lórúkọ, Yorùbá ní orúkọ ọmọ oníjánu ọmọ, orúkọ ọmọ onírú ọmọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bákan náà nínú àṣà ìsìnkú, Yorùbá ní adìẹ ìranà kì í ṣohun àjẹgbé. Ọ̀kan láti ara òwe tí wọ́n mú jáde láti ara àṣà ìsìnkú òní yìí. Bákan náà Yorùbá ní ẹni tí ó kú, ẹni tí ó wẹ̀ òwò ẹni tá a bá kú àìfara pamọ́ fún. Bẹ́ẹ̀ ni wọ́n lè pé ẹni tí ó jòrún ẹni bá a bá kú tàbí ẹni tá a jòrún rẹ̀ tó bá kú tó bá sókò yẹ ká fọwọ́ dímú. Ara òwe tí wọ́n mú jáde láti ara àṣà ìsìnkú nìwọ̀nyí. Bákan náà àṣà ìranra ẹni lọ́wọ́, Yorùbá máa pòwe ńbẹ̀. Wọ́n lè pé àgbájọ ọwọ́ la fi ń sọ̀yà, àjèjì ọwọ́ kan kò gbẹ́rù dórí. Ìyẹn ni wípé ohun tí a bá jọ fọwọ́sowọ́pọ̀ tá a bá jọ ṣe ó máa ń rọrùn ju kéèyàn nìkan ó dá nǹkan ṣe lọ. Òwe láti ara àṣà ìranra ẹni lọ́wọ́ òní yìí. Àṣà ìfinijoyè ńkọ́, Yorùbá rówó òwe ńbẹ̀ o. Wọ́n ní a kì í fewékewé joyè lẹ́yìn ewé àkókò. Ara àkíyèsí ni wọ́n rí pé ewé àkókò ò ní wọ́n fi há olóyè lórí nígbà tí wọ́n bá fẹ́ wúyè. Bọ́sọba bó ṣèjòyè ìbá àsọyè àdálọ́lá ìbá àsọyè àjẹwọ̀ wọn ò fi ewé àkókò wọn ìhà lórí wọn ò fi joyè. Wọ́n ní àìfewékewé joyè lẹ́yìn ewé àkókò. Bákan náà ara àkíyèsí wọn nípa ètò mọ̀lẹ́bí, àṣà mọ̀lẹ́bí, wọn á ní kíkàn níkàn ẹnìkan ìbímọ kó sọ ń baálé. Ẹni tí wọ́n ń pè ní baálé ìyẹn ni ọmọ inú ilé tó jẹ́ ọkùnrin tó dàgbà lọ́jọ́ orí jù òní jẹ́ baálé. Wíwá máa ń kànyàn ni kì í ṣe pé wọn ó bí ọmọ wọn wàá sọ orúkọ rẹ̀ ní baálé. Ó ti o, Yorùbá ní kíkàn níkàn ẹnìkan ìbímọ kó sọ ní baálé. Bákan náà tá a bá tún wo ọba jíjẹ nílẹ̀ Yorùbá, Yorùbá a máa pòwe wọ́n ní àìlọ́ba ká lójo. Ẹni bá lọ́ba tó lójo Ṣàngó ní parú wọn. Bákan náà wọ́n tún pòwe nípa ti ọba jíjẹ wípé òkú ẹjọ́ ń lọ lọ́jà àdá. Wọ́n tún máa ń pòwe wípé àṣẹ lọ́ba pa ọba kì í dábàá. Àwọn olóyè ni ó máa mú àbá wá lọ́kan òjọ̀kan lórí ẹjọ́ yòówù tí ọba wà níwájú ọba. Olóyè ọ̀tún lè pé tó kára ó lé o àfiyèsí. Èmi dá lábàá ẹ̀bá jẹ́ àrìn báyìí. Ìyálóde náà ó tún gbà òun náà ó tún má bà wá ṣùgbọ́n bàálù àṣẹ ní ọ̀pá. Nígbà gbogbo wọn bá sọ̀rọ̀ tán tí ẹni kọ́ fàṣẹ lé wípé tó mọ̀pá láṣẹ ẹgbẹ́ gbogbo iṣẹ́ báyìí ni Yorùbá ṣe máa ń pò wípé àṣẹ lọ́ba máa ń pa ọba kan kì í dábàá. Bákan náà wọ́n tún máa ń sọ wípé iyì lọ́ba forí bíbẹ́ ṣe ọba kan kì í mújẹ. Ara òwe tó jáde láti ara ọba jíjẹ nílẹ̀ Yorùbá nù.
Bákan náà yàtọ̀ sí àwọn àṣà wọ̀nyí, níbo tún ni Yorùbá ti kó òwe jọ? Yorùbá tó kó òwe jọ láti ara àwọn ìtàn tó ti ṣẹlẹ̀ rí, òun là ń pè ní ìtàn dòwe. Nígbà tí wọ́n bá sọ wípé dàda ò lè jà, ó lábùúrò tó gbójú, òwe ní, ìtàn dòwe sì ni. Ìlú Ọ̀yọ́ ló ti ṣẹlẹ̀. Dàda tí ò lè jà, ó ní dàda àjùwọ̀n. Àjàká, àbúrò tó gbójú, òun náà ni Ṣàngó tó jọba lẹ́yìn dàda. Ìyẹn fi hàn pé dàda ò lè jà, ó lábùúrò tó gbójú. Bẹ́ẹ̀ ni, ara òwe tí wọ́n pa láti inú ìtàn ni. Tí Yorùbá bá ń pòwe wípé àsọ̀rọ̀ yanrọ̀ ló pe léǹpẹ àkọ́kọ́ tó nígbà wúwo jàwó lọ. Ìlú kan ń bẹ nílẹ̀ Ìbàràpá tí wọ́n ń pè ní Tápà. Orúkọ oyè ọba wọn, bí Aláàfin ti jẹ́ ọba Ọ̀yọ́, tí Olúbàdàn jẹ́ ọba Ìbàdàn, orúkọ oyè ọba wọn òun ni wọ́n ń pè ní Eléǹpé. Ìtàn kan ló bí òwe yìí wípé àsọ̀rọ̀ yanrọ̀ ló pe léǹpẹ àkọ́kọ́ tó nígbà wúwo jàwó lọ. Ara àwọn òwe tó jáde láti inú ìtàn ni. Ara òwe tó jáde láti inú ìtàn òun náà ni tí Yorùbá bá ń pòwe wípé ọ̀pẹ́ ìjàyè ni ló lè ròyìn ogun Ògúnmọ́lá, ẹni ogun bá ya lágbọ̀n ni ló lè mọ iye ọ̀tẹ̀. Tàbí ká tún pòwe wípé akíni ń jẹ́ akíni, afinisẹ̀sín ń jẹ́ afinisẹ̀sín. Èwo ni pẹ̀lẹ́ ará ìjàyè tí ń lọ lójúde Ògúnmọ́lá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bákan náà ni Yorùbá tó kó òwe jáde tó pọ̀ láti inú odù Ifá. Ọ̀pọ̀ òwe tá à ń pa lónìí, ọ̀pọ̀lọpọ̀ ọmọ orísun wọn. A kàn gbọ́ pé Yorùbá ń pòwe ni. Orísun òwe míì tó jáde láti inú odù Ifá yìí ó pọ̀. Nígbà Yorùbá bá sọ wípé ẹni abáwádé òun là bá relé, ẹni ajá bá wá ńlájà bá lọ. Adé afẹ́jì kunkun ìwòrì tí ó tẹjú mọ́ akápò ẹ̀ gírígírí. Ifá tẹjú mọ́ mi owó mi rè èjì kunkun lè jì ìwòrì. Ojú tó fi ń sọ mi kọ́ ọmọ mọ̀ fi sùn, èyí tó fi ń sùn kọ́ ọmọ mọ̀ fi sọ mi, èjì kunkun lè jì ìwòrì. Láti inú odù Ifá ìwòrì méjì, ìyẹn ni orí kẹta nínú odù Ifá. Nínú ọ̀tàlérúgba ó dín mẹ́rin odù Ifá tá a ní 256 chapters. Àwọn Yorùbá mú òwe jáde láti inú àwọn odù Ifá wọ̀nyí tó pọ̀. Ṣùgbọ́n nígbà tẹ́lẹ̀ mi bá gbé tí wọ́n pé ẹni abáwádé là bá relé, ẹni ajá bá wá làjá bá lọ. Wọn ò mọ̀ pé inú odù Ifá lòwe yìí ti jáde. Òwe wo ló tí wọ́n tún mú jáde láti inú odù Ifá? Yorùbá ní ẹnìkan yìí fìtìjú kárùn, a sì máa fìtìjú kárùn, àyè fìtìjú wò ni, adífá fún afínjú tí ń lọ yànbò lálẹ́. Òwe ni àyẹ̀nìká máa ní àyè fìtìjú kárùn, máa parí ẹ̀ pé ẹ̀yà máa fìtìjú kó, àyè fìtìjú wò ni, adífá fún afínjú tí ń lọ yànbò lálẹ́. Ara òwe tí wọ́n mú jáde láti inú odù Ifá ni. Odù Ifá kan ló sọ nípa rẹ̀, ibẹ̀ ni wọ́n ti mú òwe yìí jáde. Òwe míì tún bẹ tí wọ́n mú jáde, àjókòó fẹ̀yìntì àgbà bí ẹni nàró lórí. Kí ni pé níbo ni odù Ifá wo ni wọ́n ti mú? Inú ọ̀sẹ̀ méjì ni Ifá tọ́tẹ̀ ìlú Ìbàdàn. Wọn alájókòó fẹ̀yìntì àgbà bí ẹni nàró lórí, adé afọ́pọ̀ tí ń sáwó ròde Ìbàdàn. Òpó òde o nìbàdàn lóre, awo rere ó rè Ìbàdàn ó bọ̀. Òwe láti inú odù Ifá ọ̀sẹ̀ méjì, Ifá tọ́tẹ̀ ìlú Ìbàdàn. Wọn alẹ́ àjókòó fẹ̀yìntì àgbà bí ẹni tó nàró lórí, adéfáfọ́pọ̀ tí ń sáwó ròde Ìbàdàn. Bákan náà wọ́n tún mú òwe míì jáde nínú odù Ifá. Wọn aníbáyébáyé wọn tán, ìwà àbàjẹ́ ni wọ́n mọ̀ wá dé afólúfimọ́ àkọ́kọ́ tí ó fobi ẹ̀ mòrò. Ìtàn kan ló sọ nípa ọba kan tó lọ dọ́gbọ́n, òun àti ìyàwó ẹ̀ tí wọ́n hun ète, tó lọ gbéyàwó pamọ́ sábẹ́ àpèrè. Wọ́n pè táìtá ò jẹ́ wọ́n pòrò orò fọ́hùn. Wọ́n dàbí ó bí ọyàn ní Ifá bá ń ṣòfófó wípé abẹ́ àpèrè ọba kán kíyèsí, ni wọ́n bá rí pé ìyàwó ọba ń bẹ lábẹ́ àpèrè, torí pé gbogbo ohun tí ìyàwó ọba ìbá fẹ́ ìlọba ń bá a fẹ́. Ó ti gbàgbé àṣà, ó ti gbàgbé ìṣẹ̀ṣe, wọ́n lọ fobi ẹ̀ mòrò. Ṣé Yorùbá sì ní pé obìnrin kì í mòrò, obìnrin tó bá mòrò tí wọ́n bá ti tojú ẹ̀ yọ̀dà, ẹ̀yìn rẹ̀ ni wọ́n kì í bà kọ. Àwọn òwe Yorùbá nù. Ẹ jẹ́ á dúró nítorí àkókò wa. Òwe pọ̀ lọ, orísun òwe sì pọ̀ lọ jàǹtìrẹrẹ. Wọ́n ṣàkíyèsí ìhùwàsí, ìrísí èèyàn náà, wọ́n mọ̀wé jáde látara àwọn èèyàn. Yorùbá ní ìpàkọ́ onípàkọ́ láàrí, ẹni ẹlẹ́ni ní rí tẹni. Ìyẹn ni wípé kò sẹ́ni ó lè rí pàkọ́ ẹni tí ń lọ wájú rẹ̀, ṣùgbọ́n tí ẹ ń kọ́ ǹjẹ́ o lè rí pàkọ́ ara rẹ̀. Èmi nìyí mú ní ìsìn, ìmọ̀ tí ń bẹ lẹ́yìn mi rí náà rí, ẹ̀yin náà rí náà rí tiyín. Ara àkíyèsí tí Yorùbá ṣe nípa àwa èèyàn nu. Wọn á nípàkọ́ onípàkọ́ láàrí, ẹni ẹlẹ́ni ní rí tẹni.
òwe tí Yorùbá lára àkíyèsí ìhùwàsí ìrísí ènìyàn. Wọn á ní gígùn ń wọ̀ ẹ̀wí ọ̀tọ̀ọ̀tọ̀ èèyàn gun láàrin ìlú. Òwe nù wọn alámùkún ẹrù rẹ̀ wọ́, ó lókè lẹ́ ń wò ẹ̀wù ti sàlẹ̀, ìsàlẹ̀ lẹ́rù amúkùn ti wọ́ ẹsẹ̀ rẹ̀ lọ́wọ́. Tó ibi ìlòkùnrin láàmọ̀ owó gbèsè rí wálé kí mọ̀ bá àjẹkọ́ tó lé mu. Èmi ṣe tán mọ́ gbàlú mi lọ níbi wọ́n gbé bí mi lọ́mọ. Èmi a máa wí pé mi lòkùnrin láàmọ̀ o, ọmọ orí là á pàtẹ aṣọ ọrùn là á pàtẹ ìlẹ̀kẹ̀. Bèbè ìdí ni wọ́n pàtẹ ọmọ nílé bàbá mi tó bí mi lọ́mọ. ń lọ lónìí ń padà ńjọ́ mẹ́jọ lágbára lọ́wọ́ Olúwa. Èmi a máa pẹ́ mọ́lẹ̀ oṣù òsì àfẹni tí ò ní bá láyé. Ìpàdé mi àtẹ̀yìn olólùfẹ́ mi níkànnì Ìkòkò Àṣà TV lọ́jọ́ mẹ́jọ ó tó di wọ̀ bí ọjọ́rọ̀. Ìní gbọ́bi sí yín, ẹ̀ní gbọ́bi sí mi. Ó dìgbà.